láàrin Gaa àti Jagunjagun èwo ni ẹ yàn láàyò? Ẹ káàbọ̀ sórí Àṣeyọrí TV fún àǹfààní gbogbo ẹ̀yin tí ẹ ti wo House of Gaa àti Jagunjagun. Àkókò nìyí fún yín láti drop ẹ̀ sí under comment wa nínú House of Gaa àti Jagunjagun. Èwo lẹ lérò wípé ẹ gbádùn jù nínú àwọn sinimá yìí? Ó yá, ẹ máa fi comment yín, ẹ máa fi ṣọwọ́ sí wa ní under fídíò yìí. Fún àǹfààní ẹ̀yin tí ẹ ti wo House of Gaa náà, ó ti jáde báyìí sórí Netflix. Ẹ lè tètè lọ wò ó. Fún àǹfààní ẹ̀yin tí ẹ ń mẹ́sẹ̀gì wa pé ìgbà wo la máa ṣe kíni, la máa jù fún yín lórí ìkànnì yìí. Láìpẹ́ láì jìnnà, ẹ máa ṣe kíni, ẹ máa rí House of Gaa wò lórí ìkànnì yìí. Ẹ tètè subscribe sórí ìkànnì yìí. Àwọn tí wọ́n bá subscribe nìkan ni yóò láǹfààní àti ṣe kíni láti wo sinimá House of Gaa lórí ìkànnì yìí, tàbí ẹ̀yin tí ẹ bá mọ̀ pé ẹ lè lọ wò ó lórí Netflix, ó ti wà ń bẹ̀ dìgbìdìgbì. Bẹ́ẹ̀ náà ni ó ti wà ń bẹ̀ dìgbìdìgbì. So nínú House of Gaa àti Jagunjagun, èwo gan lẹ gbádùn jù? Èwo ló ṣe kíni? Èwo ló bù àyà? Èwo ló ta lẹ́nu? Èwo lẹ wò pé eléyìí kọjá bẹ́ẹ̀? Ó yá, ẹ máa drop comment yín ní wàrà sísà. Ẹ ṣé àdúpẹ́, ẹ kú ìfẹ́ tí ẹ ní sí wa o. A tún máa pàdé ní ọjọ́ mìíràn nígbà tá a tún máa wá sórí ètò. Ẹ̀yin náà la máa bá, àwa náà la máa wá láṣẹ tèdùmàrè. A máa ka kọ́mẹ́ǹtì àwọn èèyàn nígbà tá a bá padà wá sórí ìkànnì yìí ní Àṣeyọrí TV láti lè mọ sinimá tó gbégbá orí òkè ní ti wákàtí House of Gaa àti Jagunjagun. Ẹ ṣé púpọ̀. Ó dàbọ̀. Ẹ má gbàgbé láti subscribe àti láti drop comment yín sí abẹ́ fídíò yìí. Ẹ ṣé púpọ̀ tí ẹ yan Àṣeyọrí TV láàyò.